ètò tẹ̀síwájú nílùú Ilé-Ifẹ̀ kábíyèsí ti gbé adé àrè jáde báyìí o bàbá sì ti ń bọ̀ wọ́n ti ń ṣàdúrà wọ́n ti ń wúre fún gbogbo òlú lọ́kùnrin lóbìnrin ẹ̀yin náà láǹfààní àti máa fọwọ́ gbá orí yín mú nílé káàsì máa tọrọ tí ẹ bá fẹ́ kọ́lọ́run Olódùmarè kọ́mọ̀sí ọdún yìí láṣemọ fún èmi àti ọ.
tẹ̀síwájú nílùú Ilé-Ifẹ̀ níbi tí kábíyèsí Ọ̀jájá ẹni ìtàn Ògúnwùsì Adéyẹyè tí wọ́n jẹ́ Ọọ̀ni tìlú Ilé-Ifẹ̀ tí a ti ń ṣọdún ọlọ́jọ́ nílùú Ilé-Ifẹ̀ ti ọdún yìí. Ọdún ọlọ́jọ́ tọdún ní ó láyìn ládùn yúngbáyúngbáyúngbáyúngbá. Ẹ ti rí kábíyèsí wọ́n ti gbé Adé-Àrè jáde o, wọ́n sì ti wọ Òkè Ògún láti wúre bẹ̀. Tí wọ́n bá ti ń ṣe àwọn ètò yìí, wọ́n sọ fún yín lọ́sàn-án pé bí wọ́n bá ti ń gbé Adé-Àrè yìí sórí, ojú ọjọ́ mọ̀ paradà, gbogbo nǹkan oríṣiríṣi lẹ́mọ̀ rí lójú wòran yín. Bọ́ọ̀rù bá ràn tẹ́lẹ̀ yóò ṣe bí ìgbà pójò fẹ́ rọ̀, òjò náà ò ní rọ̀, yóò wá mọ̀ ṣe fẹ́rẹ́fẹ́rẹ́, ojú ọjọ́ mọ̀ yípo, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ṣe rí lásìkò yìí ní ìlú Ilé-Ifẹ̀. Kábíyèsí ti wọ Òkè Ògún báyìí láti wí nǹkan kan sí méjì, láti bẹ̀ lọ́hùn fún èmi àti ẹ, láti bẹ̀ lọ́hùn fún orílẹ̀-èdè Nàìjíríà, láti bẹ̀ lọ́hùn fúnlẹ̀ Yorùbá lápapọ̀. Àwọn èèyàn náà sì wà ń bí rẹpẹtẹ tí wọ́n ní kálukú ń béèrè ohun tí ọba fẹ́ lọ́wọ́ Olódùmarè, tí mo sì nígbàgbọ́ pé Ọlọ́run ọba mi ti gbọ́. Lẹ́yìn náà ṣe ń wò wá ńlé, ẹ láǹfààní láti máa sọ tí ẹ bá fẹ́ nǹkan kan sí méjì, k'Ọlọ́run Olódùmarè kó ṣàánú wa, kí ìyanu ayọ̀ kó ṣẹlẹ̀ nínú ayé mi àti ọ.
ẹ kú kalẹ̀ níbi tí ẹ ti láǹfààní láti mọ̀ wá tó ń tẹ̀ síwájú nílùú Ilé-Ifẹ̀ níbi tí a ti ń sọdún ọlọ́jọ́ 2022 kábíyèsí ọba ẹni ìtàn Ògúnwùsì àrólé Oòduà àwọn ti wọ òkè mògún báyìí láti wúre níbẹ̀ ètò ń tẹ̀ síwájú ẹ máa bá wa kálọ ẹ kú kalẹ̀.